ẹ rí i pé mò ń bẹ ẹ rí i pé mi gan ni mò ń direct yín èmi làfà èmi náà ni mò ń control group ṣe é pé tí ò bá ti ní síkọ̀ dáadáa ìwọ náà ni wàá máa tọ́jú nǹkan ẹ̀ fún rẹ síkọ̀ wa mẹ́ ẹ jọ gbogbo ẹ̀yin bíi Fuad Faruk ẹ jòkó ẹ̀yin tẹ́ wá inú wa dùn pé wà ń bí sún ẹ máa ń rìn káàkiri ẹ jòkó ká máa rí yín kí inú wa máa dùn ẹ̀yin lè máa rò pé ẹ kéré ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ẹ kéré because ẹ̀yin kì í jí àbí so ó yá bismillah afa musa ẹ wá dà rẹ ti àwọn ọmọ yìí sọ àwọn ọmọ yìí ń tọ́ fẹ́ ṣe ń tọ́ àwọn ọmọ yìí fẹ́ ṣe so kòránì ni wọ́n ṣe ń kà gbogbo àwọn tẹ bá rí ń bí wọn àti ìparí kòránì so mo wá ní kí wọ́n so lábẹ́ pé mo ti ń sọ̀rọ̀ náà nìyẹn lábẹ́ pé mo ní kí wọ́n ṣe competition fún wọn yẹn ó wù wá ká fún wọn lẹ́bùn ṣùgbọ́n ẹ mọ̀ pé àlùmọ́ngìrì làwa á lówó owó lékè ó kìí ṣe pé à ń gbà tààràtààrà bẹ́ẹ̀ náà èló náà dẹ̀ tún ní 500 lóṣù so àwọn bàbá wa ṣéko Yahya bóni Yahya bàtí mo wá ń deliberate lórí pé kí ni kí n fi ṣe gift fáwọn ọmọ yìí bóyá kí n ra àwọn kankan fún wọn wọ́n wá sọ pé ìwé tí mo fẹ́ ṣe yẹn èló ló máa parí ẹ̀ àbáwá Yahya bóni Yahya tí wọ́n ní ṣọ́ọ̀bù gáàsì ńbẹ̀ yẹn àti system so àwọn ni wọ́n wá kó owó kalẹ̀ wọ́n ní kí a ṣe ìwé fún wọn kó máa jẹ́ ìwé Nurudeen so ẹgbẹ́ lọ ẹ ṣeun jàre wọ́n ní sọ àwọn tí wọ́n bá gbé first ká pín fún wọn àwọn tí wọ́n bá gbé second náà ká fún wọn ẹni tó bá gbé third àti fourth no ẹni tó bá rúpò torí fourth ká fún wọn ládùúrà kí wọ́n máa lò. gbogbo ẹ̀yin bàbá wa Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sàn dáadáa ẹ̀yin kiri jí náà Ọlọ́run fún yín lálùbáríkà tó pọ̀ afa musa ọ̀yá. صلوا على النبي الكريم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا يضل الله ومن يهده فلا يضل الله وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún Ọlọ́run a ṣe kí a ti gẹ̀ fún àwọn níjọ àmọ́ ká tó bẹ̀rẹ̀ nǹkan tá a ṣe a kọ kí àwọn bàbá wa. sallallahu ala nabiyil karim nǹkan tí a fẹ́ ṣe kí a fi tọ́ àwọn tí a jọ ṣe náà kí a tọ́ra wa létí kó tó di pé a bẹ̀rẹ̀ nǹkan tá a fẹ́ ṣe náà ni pé a máa bẹ̀rẹ̀ láti òrófù ìjà ayé àti àmọ̀ sí alif dé yà ọmọ máa mú aráàfin kankan ọmọ máa mú nọ́mbà aráàfin tá a bá pè fún wọn ọmọ ka àyà tí ó bá bẹ̀rẹ̀ nínú alukur'an àwọn lára gúùpù ni wọn a kún wọn sí gúùpù mẹ́rin gúùpù. So àwọn tí a pín Abubakar ní alákọ̀ọ́kọ́ pín ní ẹlẹ́kejì ẹlẹ́kẹta ní ẹlẹ́kẹrin ní Ali àwọn Abubakar àwọn ọmọ àkọ́kọ́ mú nọ́mbà nínú nọ́mbà tí a mú kalẹ̀ tani máìkì wà lọ́wọ́ wọn Abubakar ẹ mú nọ́mbà ọ̀gá yín ká Amiru yín dà. Number 3. Number 3. Third.
الذكر والقرآن ذي الذكر. صوفي إبراهيم 5 mark nínú 5 mark. Àwọn yìí tí wọ́n tẹ̀lé ní ẹgbẹ́ Ọlọ́run tóbi. Àwọn yìí tí wọ́n tẹ̀lé wọn náà ni Omar, kí àwọn náà mú nọ́mbà. Number 7. Wọ́n. Rahimam Bilisuki. Naam. Wọ́n. Ra'atun wa qawlin mahruf. Iti taba. Ta ló tún mọ láàrin? Táìmù ti pé kí wọ́n ti ṣí nìyẹn. Usman, ẹ gbé fún àwọn Usman. Ẹ mú nọ́mbà. Number 9. Number 9. Kaf. Kí wọ́n ka àyà tó bá bẹ̀rẹ̀ lára. Kalla sayalamun. Summa kalla sayalamun. Alam naj'al al-arda mihada wal jibala awtada wa khalaqnakum azwajan wa ja'alnakum sab'an shidada. Usbuk. Kí ẹlòmí mú àyà mi. Kalla bal tukazibuna biddin wa ma yukazibun. Kalla bal tukazibuna biddin wa inna alaykum lahafizin. Wọ́n gba nínú 5 marks torí pé nǹkan tí wọ́n kà kò tó àmàmọ́ tí a máa ṣe máàkì tí a fún wọn. Ẹni tí a fún wọn ní 3 marks. Okay. Okay now. Kí àwọn tí wọ́n tẹ̀lé kí wọ́n mú orúf. Number 2. Number 2. Ta. Tabbat yada abi labi wa tabba ma agna lumanu wa man kasab sayasla nara wa man talab tamatu wa maratalata. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. Kí àwọn tí wọ́n tẹ̀lé tí a mọ̀ sí Abubakar kí àwọn náà mú nọ́mbà. Àwọn tí wọ́n parí ẹ ṣe Allahu Akbar fún wọn gba 5 marks. Number 6. Sa. Summa kalla sayalamun. Kalla law ta'lamuna ilma al-yaqin la tarawunna al-jahim. Summa la tus'alunna yawmaidhin an. Summa la tarawunna yawmaidhin an. Summa la tarawunna. ثم لترون عين اليقين يومئذ عن النعيم. أسبق. Another ayah. Sabah. Sa. Sabah lillahi. Sa. Sayas. Kò ń ṣe sìn. Sa. Kò ń ṣe sìn. Sayasla naran zata lahab. Asbuk. So wọ́n ká dáadáa wọ́n gba 2 marks. Kí àwọn tí wọ́n tẹ̀lé kí wọ́n fún wọn ní kí ẹ fún wọn ní nàmú. Omar ẹ mú nọ́mbà. Number 10. Number 10. Kha.
كتاب مسك وفي ذلك فليتنافس المتنافسون. La káfù nìyẹn ká ni mo pè fún yín. لم يكن الذين كفروا. ká kò ń ṣe káfù ká. كتاب مسك وفي ذلك. èyí tẹ ká tẹ́lẹ̀ nìyẹn. كلا بل لا يخافون. ká kò ń ṣe káfù. asbook táìmù yìí ti lọ wọ́n gba 2 marks. Ali. 3. Number 3. Ọtí mu ẹ mú nọ́mbà mi. 5. 5. Dal. درجات منهم ومغفرة ورحمة وكان الله غفورا رحيما دورا ولهم عذاب واسع. Asbok. Àwọn tí wọ́n kà wọ́n gba 5 mark ẹ gbọ́dọ̀ tó fún wọn. Méjì lọ́kà. Méjì. Aya mi ni wọ́n síra mi ni wọ́n gbé lọ. Number 6. Number 6. Wọ́n ti mú ẹ mú nọ́mbà mi. 8. Number 8. Zo. Zo. Ali. Zo. Zo. Asbok kí ẹlòmíì mú nọ́mbà mi ẹ gbé fún ẹni tó kàn táìmù yìí ti tó. Number 12. Number 12. Zal. زارني والمكذبين أولي النعمة ومائل قليلا واصبر على ما يقولون وأجر أجرا جميلا. وأجرهم أجرا جميلا. وأجرهم أجرا جميلا. أجرا جميلا. إكايامي. زارني وما خلقتم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. لا. ẹ fún àwọn tí wọ́n tẹ̀lé àwọn gba 3 marks wọ́n ṣe dáadáa. Number 4. Aya yẹn ò correct. Number 4. Number 4. Faf. Faf. Asbok ẹgbẹ́ fún ẹni tó tẹ̀lé. Number 1. Number 1. Sing. سيصلى نار ذات لهب عاملة ناصبة في جيدها حبل من مسد. Aya mi. سبح اسم ربك الذي خلق الإنسان من علق. سبح اسم ربك الأعلى. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى الذي قدر فهدى. Asbok wọ́n gba 4 marks. ẹgbẹ́ fún àwọn tí wọ́n tẹ̀lé. Number 11. Number 11. Lam.
يكن للذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينات رسول من الله يتلو صحفا مطهرة. Ekayami. Ẹgbẹ́ fún àwọn ẹlòmíì. Ẹgbà 3 marks. Number 15. Number 15. How? 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 هل أتاك حديث الغاشية وجوه يومئذ غاشية عاملة ناصبة تصلى نارا حامية. Asbuk. Ekayami. حتى إذا رأوا ما يوعدون. La. How? Kò ń ṣe ha. How? Kò ń ṣe ha. How? أو وزنهم يوسرون. Ara. Ẹgbẹ́ fún ẹlòmíì. Ẹgbẹ́ fún ẹlòmíì. Wọ́n gba 3 marks. Ẹgbẹ́ fún àwọn ọmọ. Ẹ mú nọ́mbà. Number 1. Number 1 ẹ ti mú. Ẹ mú nọ́mbà mi. Number 8. Number 8. Wọ́n ti mú ẹ mú nọ́mbà mi. Now, gbogbo ẹ̀yin jàmá, bàbá oníwà sí ti dé tán o. 26. Ẹ má yìí lọ lé o. 26. Kẹ gbàgbákà tó bá Dot. dé. Sir? Dot. ضرب الله مثلا ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما ولم يغنيا عنهما وكانتاهما ولم يغنيا عنهما Asbuk. من الله شيئا Wakila dikula naro. وكيل ادخل النار مع الداخلين. Ma adakilin. Naam. Ẹyọ kan ni. Ẹgbọ́n lọ́n tóbi fún wọn. Wọ́n gba 4 marks. Ẹgbẹ́ fún àwọn Osman. Number 10. Number 10. Wọ́n ti mú. Number 20. Number 20. Ba. Bala inna bawan basila. Bala inna bawan basila sira. Bala inna rabbahu kana bihi basira. Ekayami. Bal tukazibuna. Ẹni tí kò bá mọ̀ kó gbé fẹ́ lómi. Wàmọ́ yukazibu bí illa kullu muqtadin azim iza tutila alayhim ayat. Asbuk. Wọ́n gba 2 marks. Number 7. Wọ́n ká dáadáa. 7. Number 7. Ẹ mú mi wọ́n ti mú. Number 15. Number 15. Wọ́n ti mú ẹ mú mi. 16. 16. Yeah. يا أيها الإنسان إنك كادح إلى ربك يا أيها الإنسان إنك كادح إلى ربك كادحا فملاقيه فأما من أوتي كتابه. Asbuk. Ẹ mú Ekayami. Ya ayyuhal-mudaththir qum fa'anzir wa rabbaka fakabbir wa thiyabaka watahhir wa rujza fahjur. Asbuk. Wọ́n gba 5 marks. Ẹgbẹ́ Ọlọ́run bá tó fún.
mú number. Number 18. Number 18. Cough. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ẹ̀ka mi. Qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri Asbuk. Okay, now. Ẹgbẹ́ ọlọ́run bá tóbi fún wọn gba 5 mark. Number 21. Number 21. Hamza. Zarini wa man. Hamza. Inna nashiyata layli iya ashaddu wat'a wa akiwa mukila. Ikra bismi rabbikal ladzi khalaqal insana. Asbuk. Ẹgbẹ́ ọlọ́run bá tóbi fún wọn gba 5 mark. Osman. Number 16. 15. Wọ́n ti mú ẹ mú nọ́mbà mi. 28. Number 20. 28. Ayin. 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 أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون. Asbuk. Ẹ̀ka ayà mi. Abasa wa tawal. Anin nabail azim allazi fi. Ayà mi. Abasa wa tawalla an ja'u li'aman wa ma yudrika la'allahum yazakka aw Asbuk. yazakkaru. Ẹgbẹ́ ọlọ́run bá tóbi fún wọn gba 5 mark. Number 19. Number 19. Wow. Wailun lil mutaffifin allazina iza kitalu ala nasi yastarfu wa iza kaluhum aw wazanuhum yuksiru Asbuk. ala Wala asr. Innal insana lafil khusr illa allazina amanu wa aminus solihat wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. Asbuk. Wọ́n gba ẹgbẹ́ ọlọ́run bá tó fún wọn wọ́n gba 5 marks. Ẹ mú wáyà next. Number 17. Number 17. Nun. Nun wal qalam wa ma yasturun ma anta Nun wal qalami wa ma yasturun ma anta bil imati rabbika bimajnun. Asbuk. Ẹ̀ka ayà mi. Asbuk. Wọ́n gba 3 marks. Next person kó mú wáyà mi. Number 20. Eh? Number 20. Number 20. Wọ́n ti mú ẹ mú mi. Number 25. Number 25. Zain. Zarini wa man qalakitu wahida La. Zain kò ń ṣe zal. Zain kò ń ṣe zal. Zain. Ẹ gbé fún àwọn ẹlòmíì kí wọ́n gba ìzẹ́wò wọn ìgbà kankan. Number 22. Number 22. Gain. Gulibati mi mokana. Gain. Asbuk. Ẹ gbé fẹ́lú mi. Gulibati. Fẹ́lú mi. Time up. Number 23. Number 23. Jim.
جزاؤه عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما رحمة لا يسلكون منه كتابا. Asbuk ọgbà 5 mark ẹgbẹ́ lọ́nba tó bí fún wọn. So ó kù aya mẹ́rin yìí máa máa pè fún wọn èyí tí wọ́n bá pè. Ẹ̀yin Abubakar rárá mo fẹ́ nọ́mbà. Ha ẹ̀ka aya tó bẹ̀rẹ̀ láti ha. Amilatun nasiba. Ha àyìn nìyẹn. Ha. Al-ataka hadisul Ha kò ń ṣe ha ha kò ń ṣe ha. Ha ẹgbẹ́ fún ẹlòmíì. Tọ́ ẹ̀ka ayé tó bẹ̀rẹ̀ láti tọ́. Tọ́lì wá ká náwó ṣúlì ṣayà. Tọ́ àtúnwakọ́ ló máa wó. Asbuk wọ́n gba 5 mark. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀ aláwa sáláwà mọ́ríyàbá. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀ aláwa sáláwà mọ́ríyàbá. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀ aláwa sáláwà. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀ aláwàsá. Bàbá onírẹsì ẹ̀mí àwòlẹ̀ aláwàsá láwà mọ́ríyàwá. 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 Bóyá kò ní bàjẹ́ fún àlùfáà wa, kò ní bàjẹ́ fún àlùfáà wa. Ó mọ̀ bàjẹ́ fún Sheikh Faisal Al-Azhari. Ó mọ̀ bàjẹ́ fún àlùfáà wa. Kò ní bàjẹ́ fún àlùfáà wa, kò mọ̀ bàjẹ́ fún àlùfáà wa. Wọ́n lákòótú máa tajulé àdábì, kò ní bàjẹ́ fún àlùfáà wa. Àdìdí ṣàdálì ara mi, kò mọ̀ bàjẹ́ fún àlùfáà wa. Àlìyá dàbí àlìmú dàbí, kò mọ̀ bàjẹ́.